Amma Alubarika Baba Lorile iyal akhlaqu. Iyal akhlaqu. Iyal akhlaqu tambutu kanabati. Idha sukiyati bima ilima kirumati. Shawkilo ni orin. Iyal akhlaqu tambutu kanabati. Idha sukiyati bima ilima kirumati. فكيف تظن بالأبناء خيرا إذا نشأوا بحضن السافلات هي الأخلاق تنبت كالنبات إذا سقيت بماء المكرمات فكيف تظن بالأبناء خيرا إذا نسوا بحسن سافلات يا الأخلاق تنبت كالنبات Ava le joni mi ma àgbáyé ó sì bí òpònú kalẹ̀ lọ́mọ. Ìyálé akalaku tẹ̀m̀bùtù kanabati. Bàbá Olawumi jìnnà ó sì kọ gbogbo ohun tó jìnnà lẹ̀. Tẹ̀m̀bùtù kanabati. Bàbá Olawumi dára ẹ̀ lójú àmọ́ kó tó lọ ó rí pé òun sun àwọn ọmọ rẹ̀ gbogbo ọmọ náà dára wọn lójú kó tó fayé. Ìyálé akalaku tẹ̀m̀bùtù kanabati. Àbá mi ò kú tán àwọn ọmọ kí ó ní ọmọ bá ọmọ rẹ̀ nú ẹnu nù. Tẹ̀m̀bùtù kan. Tọrọ ọmọ rẹ̀ ń já tó kí bàbá rẹ̀ ó tó kú. Ìyálé akalaku. Gbogbo ọmọ Olawumi ẹnu wọn ti dá kò sí èyí tí ń kán tó kí bàbá ó tó lọ. Ìyálé akalaku tẹ̀m̀bùtù kanabati. Àbá mi àkú wọn ni kọ́ máa kéwú ọmọ bá a mú lọ́wọ́ náà. Tọ́ra àwọn ọmọ rẹ̀ yìí ò ti àyè rójútu àwọn ọmọ. Bàbá Olawumi rójútu gbogbo ọmọ rẹ̀ kó tó lọ. Ìyálé akalaku tẹ̀m̀bùtù kanabati ìdásókèyàtì bímọ ilima kirumati. Karama tí mo lára Bàbá Olawumi ni pé ọmọ tí ń ṣe lọ́wọ́ kí bàbá tó kú bí bàbá tí ń kú ó sì ti dàfa. Ìyálé akalaku tẹ̀m̀bùtù kanabati. Gbogbo àwọn ọmọ Olawumi ẹ̀wọ̀n kan bíbí inú ni ń sọ o. Àti dọ́dọ̀ ẹ̀yọ́ ọmọ kéwù. Tẹ̀m̀bùtù kanabati. Bẹ́ẹ̀ ọmọ kéwù kò sí bẹ́ẹ̀ sí lè wọ́n da tó bẹ́ẹ̀ bá rọ́ máa fà yín kọ́ yanjú ẹ̀ ní jòkótì. Tẹ̀m̀bùtù kanabati. Èyí tí mo rí láyé nù bọ́ máa fọ́ ọba yanjú ọmọ kéwù ní jòkó. Yakumullah tẹ̀m̀bùtù kanabati. Àbá wa Darul Kiram pẹ̀lú mímọ̀ tọ́lọ̀ fún àbá yìí àbá gbá máìkì mú wọ́n mú máìkì fún bàbá wọn tún mú máìkì fún ọmọ bọ́mọ ọba yanjú ni ó níbi ẹ̀ jòkó sí. Ayé alẹ́ wa rí mi pé mo tún mú máìkì fún ọ̀dẹ̀. La ilaha illallah. Subhanallah. Bó o ní ti máa júwe pé ọmọ àfa mi. La ilaha illallah. Ẹ gbọ́. Hayakumullah. Àkọ́kọ́ ọpẹ́ tí mo bá Bàbá Olawumi dùn. Alhamdulillah. Eléyìí kú òun kí ló bí. Masha Allah. Ẹyọ kan eléyìí ká tó wá pé gbogbo ohun tó kù. Alhamdulillah. Èwo la gbé sí fíìdì tí ọmọ gbá. Hayakumullah. Ọ̀gbọ́n èwo la gbé sí fíìdì tí ọmọ gbá. Hayakumullah. Bọ́ba ti di wípé ẹnìkan bá jòkó lérí àga táwọn yòókù bá ti ń fa aláṣọ wọn ò má gbánu ònkálùkù náà bá má gbá ònkálùkù ọ̀wà bí wọ́n ti gbà wọ́n má gbà mí eléyìí ọgbà lọ́hùn eléyìí ó mú yìí wọ́n wá kó gbogbo oríire wọn wá òun lọ́ fà tẹ́ fi ní gbogbo ọmọ Bàbá Olawumi tán jòkó yìí. Ìyálé akalaku tẹ̀m̀bùtù kanabati ìdásókèyàtì bímọ ilima kirumati. Gbogbo ẹni tí bá ti wí pé àlérí eré àga bàbá òun gan mo ti fẹ́ máa sọ̀rọ̀ ojú ń kàún kẹ́ni tí ń bẹ lérí àga ó tètè kú ọmọ ẹ̀ ọ̀yà máa lọ ni. Fakayfa tadhunnu bil abna'i khayran. Ibi tó wọ àwọn wọn náà rí pé kò yanjú bíi ti bàbá rẹ. Bil abna'i khayran. Wọ́n náà gbìyànjú ó ṣe wàhálà tí bàbá tó bí ó ṣe wọ́n ò lè rí ibi tí rí. Abna'i khayran. Ẹnìkan ní jòkó lérí àgọ́ ọba. Gbogbo ayé khalifa ẹyọ kan náà ni máa bẹ. Inshallah. Àmọ́ bí gbogbo nkálukú náà bá wa tó tóra wọn tọ́ tó nkálukú náà bá gbìyànjú yóò wá di khulafawu lágẹ̀yọ̀ kan. Hayakumullah. Amẹ́nìkan ni ó jòkó mẹ́. Mashallah. Ẹ wọ nǹkan ẹ wà fáwa yìí. Wọ́n lè ń kó Azinkiti. Nimal khalifa. Wọ́n lè tún kó àwọn èèyàn lọ Mọ́kà.
bàbá tó bí yín ò kó yàn lọ́mọ ká oríire ni fún yín. Alhamdulillah. Alhamdulillah. ẹ̀yin tún fẹ́ nu. Hiya al-akhlaq. bàbá wa Sheikh Abd.Wasih Namallahu hayatahu. Olawumi bàbá ní bẹ́sẹ̀ ẹ̀hún gan. Bàbá tí ń gbàwẹ̀ tí ó rù. bàbá kí ló pé. Bàbá tí ń gbàwẹ̀ tí ó rù. ẹ wù wọn. Handsome boy. tẹ́lẹ̀ yóò ṣe pè lọ́mọ bàbá Olawumi. Hiya al-akhlaq. ẹ wá wo oríire tọ́lọ̀ ń ṣe fáwọn tó bí ẹ̀yin bàbá tó bí yín làwa náà tó ń pera wa mọ̀ wọ̀nyí. Ta'budu ka-nabati dha suqyati bima ilima kirumati. ẹlòmíràn máa kórìíre ni fún òun kó máa pera wọn káwọn èèyàn máa pera lọ́mọ bàbá rẹ̀. Masha Allah. oríire ni fún bàbá òun bí bàbá wọn bá ba nǹkan jẹ́ lánàá níta ní ó pèrè lọ́mọ ẹ̀. La ilaha illallah. gbogbo wọn wá ń pera wọn ní ọmọ Olawumi èmi náà wá ń pera mi lọ́mọ bàbá Alágége. Alhamdulillah. àwọn yẹn wá lè bá bàbá Mùdírù pé ó ti ní ma bàbá ní ọgbọ yín náà ọmọ bàbá Alágége gbogbo yín náà wọn bá kára sọ. Fa kayfa tadhunnu bil abna'i khayran idha nasha'u bi'idni safilati. Hiya al-akhlaqu. Ta'budu ka-nabati. ìwà dáadáa tambutu bin nabat kan nabat ìmọ̀ àwọn hù bí ìgbà tí èèyàn gbin oko ni ìgbà tá a gbin ọkà bàbá bá gbin àgbàdo. Idha suqiyat. ìwọ ọmọ ìyẹ̀wò bàbá hù lára ọmọ. Suqiyat bima ilima kirumati. wọ́n wáyé pé omi tó fi fún oko ni omi tí ń bù sí omi tó dáa ni omi ìdùnnú ni omi eríire ni ń tú omi tó dáa sára ọmọ ọlọ́mọ omi wọn wà jáde yóò wá hù lára ọmọ yẹn omi tí bàbá yín tú sára ọmọ ọlọ́mọ lọ jáde lára ti. Alhamdulillah. Alhamdulillah. òun lẹbi lè jòkó lẹ fíìtì ní jòkó ẹ fíìtì lọ́rọ̀ gbàdé ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan làákàyè mi ti sọnù bàbá àtàná gangan rè. Allahu akbar. bàbá àtàná gangan àìwọ́ tó bá bàbá àtàná ṣe sóòrí ni. Alhamdulillah. àbò òsì ń bẹ̀ ń gbà náà. Hayyakumullah. ṣé o já mi bí bàbá àtàná ti ṣe gan rè. Masha Allah. tọrọ tójú tọrọ tóhùn tákín. Masha Allah. àbáyé kọjá ẹni tí òwìwí kan ọ̀ràn júmọ́ àbí tí ó dẹ́rù bá. Akramakumullah. wọn ò dẹ́rù bá bàbá tó bí yín bàbá dẹ́rù bẹ̀yìn ọmọ ni wọ́n ti bà nǹkan jẹ́ mọ́ yín lọ́wọ́. Subhanallah. bàbá yín ló bomi sí oko lánàá lọ́wọ́ mú ẹ̀yin jáde lónìí. Alhamdulillah. Alhamdulillah. gbogbo owó tó o bá fẹ́ lẹ́yìn níwọ̀n tó o bá já àfa tọmọ ọlọ́mọ ni o tún ṣe má pọ̀ ọmọ tún tọmọ rẹ ṣe mo fẹ́ máa tọ́jú ọmọ mi má tọ́jú ọmọ rẹ tọ́jú ọmọ ọlọ́mọ Allahu akbar. torí gbogbo àwọn tó o bá sọ dògbò tó o sọ dèèyàn ọlọ́run wọn máa gba kọmíṣán kọ̀ọ̀kan lára wọn kálukú wọn gbogbo wọn ni wọ́n dá rìtọ́ọ̀nù rìtọ́ọ̀nù tó kálukú bá dá ní ọba tí wàá lọ tán ni wọ́n wà kó fọmọ rẹ gbogbo àwọn tí bàbá yín kọ́ ń kéwú tí wọ́n dèèyàn kọmíṣán kọ̀ọ̀kan tó yẹ kó kálukú ọ̀dà lọ́lọ́run gbàjọ́ ló fi sẹ́yìn díbẹ̀ ti dà yìí. Fa kayfa tazunnu bil abna'i khayran. báwo ni wo ti fẹ́ kí ọmọ rẹ ó déyàn Kayfa tazunnu. ọbẹ̀ kọ́ ọmọ tiẹ̀ nù lógbà ìwọ lógbà ládàá ọbẹ̀ kọ́ ọmọ rẹ ó lógbà lónìí. Bil abna'i khayran. bàbá Olawumi irú tọrọ ń ṣe fún yín o ọwọ́n o àlífà mélòó ló ń yanjú bíi tiyín yìí Hayyakumullah. ó jí àlífà kò sí ní tó jí orí bẹ́ẹ̀ ìhà tí bàbá tóbi yín kọ sáàfà wọn Ọlọ́run fi sẹ́yìn tiwọn náà báyìí ọwọ́ jẹ́ pé àtọmọkùnrin àtobìnrin Olawumi kò sí ẹyọ kan tó yàyàkuyà nù gbogbo ọmọ tí wọ́n bí. Alhamdulillah. mélòó làwọn ọmọ bàbá mélòó ni wọn. 66 àbí. 66 kọ Tọ́. tọ́sí Hayyakumullah. ṣé bàbá tó ń bímọ Ọlọ́run ni. Ọlọ́jà rí yín pẹ́ sá. ẹ̀ǹtẹ̀ Tọ́. méjì ó dín ní ogún kéèyàn bí ọmọ méjìdínlógún tí gbogbo wọn sì dèèyàn wọn yìí ṣe pè lọ́mọ kọ́mọ sí àṣàdánù nù wọn ẹni ó bí mẹ́ta gan kò tí ì rèrè rẹ̀ jẹ ẹ wo bàbá Olawumi sí ń jèrè ọmọ lẹ́yìn tó lọ tán. Bitọ́ máa lífà mi ti ń ṣe wúkọ́ Fa ọ̀bù. kayfa tazunnu bil abna'i khayran. gbogbo wọn tó dájú kọ Mùdírù tí kéwu ṣe Ádámù ń bẹ lára rẹ̀ tọ́wá lọ́mọ ṣe ká Ádámù ò ní rí lò tó dájú kọ wọn pẹ̀lú aburú irun tọ́lọ̀ ń ṣe fún Olawumi kò lè ṣe fún ọ. Allah. wọn náà ti mọ̀ pé ò lè ṣe tọrọ mọ̀ pé lójú ayé rẹ ni àwọn ọmọ rẹ ti ń ráre àwọn ọmọ rẹ ò lè máa lọ kún ọgbà yìí
aṣọ yìí bọ́ lára tiẹ̀ ó ti bọ́ lára àwọn ọmọ rẹ̀ náà kó tó lọ ojú rẹ̀ ọ̀dà ẹ̀yìn rẹ̀ ò lè dà. tí baba Olawumi rè. alhamdulillah. iyal akhlaqu. iyal akhlaqu tambutu kalnabati. iza sukiyat bimayil makrumati. fa kayfa tazunnu bil abna'i khayra idha nasha'u bihidni safilati. ọbẹ̀ kọ́ máa rí ọ̀gá kó dépò gíga. àwọn oko tó yẹ kó bomi sí kún ó hù ọ̀tẹ̀ sáwọn ọmọ ọlọ́mọ la ọ̀tẹ̀ ń tọ́ da sí wọn la àfa mi ń tẹ̀ sọ́mọ kí wúrẹ́ la kò tẹ̀ ń tọ́ da baba Olawumi tẹ̀ da. alhamdulillah. bá a bá ti yọwọ́ mọ́ríkàsì lágége headquarter. lẹ́kọ̀ọ́ níyà yìí ní family house bá a bá ti yọwọ́ rẹ̀ baba Lorile ló kù. hayakumullah. haqiqa. baba Lorile darul irshad wal isaad. Mọ̀lánà Sheikh Adamu ló sọ. Allahu akbar. Sheikh Adamu ló sọ ó kọ́ ni. Ejò ọmọ gbọ́ ni bọ́yá dọ̀ífù ni bí sọ̀híhù ni ó ti yé báwọn àmọ́ bá yẹ kó bá tiẹ̀ dọ̀ífù ògèdè pààfà láfi ròyìn sọ́mọ kéwù ẹ̀ sọ́ di sọ̀híhù ẹ̀ gbọ́dọ̀ dọ̀ àfà rẹ̀. akọ̀wá rẹ̀ níyà yín. wọ́n ní bàbá náà wọ́n ní àkọ́kọ́ darul isaad wal irshad ni wọ́n kọ́ sọ. wọ́n lè fún Sheikh Adamu ni a kò bá dá kọ́kọ́ ti irshadu ṣáájú kótó de isaad báwọn yẹn bá mọ̀nà lára rẹ̀ wọ́n sórí rẹ̀. bàbá náà wá gbé sí darul irshadi wal isaadi. tọ́ wọ́n ní hadisu sahih. fa kayfa tadhunnu bil abna'i khayran idha nasha'u bi'idni safilati. èyí náà tó wa. alhamdulillah. bàbá wa ní darul falah. damallahu hayatahu. inú lè kéwú tó jẹ́ bí ká máa gbé wọn sí à àwọn adé máa ń pè ẹ láìkì à ń sí ẹ láìkì à ń sí ẹ ẹ wo ilé kéwú tó sí ẹ lára Markaz wọn láìkì wọn dẹ̀ sí ẹ rẹ wọn láìkì wọn dẹ̀ sí ẹ rẹ ẹ wo iye ẹ wọn tó wá kọ́mẹ̀ntì ẹ wá wo fún wáàsí tí Markaz ní. alhamdulillah. ilé kéwú wo ló nírú ẹ ilé kéwú wo ló ní ẹ̀ka tó tó Markaz láyé náà ẹ wo iye ọmọ tí wọn já kú lára Markaz ẹ wo ọmọ tí Markaz ti wọ́n di zone wọ́n kéwú tán wọ́n mọ̀mí tán wọ́n làwọn ọba Markaz ṣe ma àwọn tó wọn làwọn ń lọ kíní kan sunna àwọn ya ti wọn èyí tí ọlọ sunna tó lóun fẹ́ pa ilé kéwú àfa àwọn rẹ kí tòun ti dìde òun ya tiẹ̀ ẹ wá wo iye ẹ̀ka tó ya Daaru sì dúró digbí bí kò òun ò ní lọ. Masha Allah. Darul Falah yìí náà dúró digbí ó lóun ò ní lọ. Masha Allah. èwo ló tó pè é níbo ló ń wà. Nurul Islam. Baba Nurul Islam baba Sheikh Dawu Nurul Islam. àwọn náà dúró digbí wọn làwọn ò ní lọ àtàwọn míì náà tí wọn náà bá tún mọ ó ti àwọn míì tó ọba tún ṣe kí ni. tọba tún mọ. má fi lè ké o tàfà tiẹ̀ náà má lẹ mọ. ọba yẹn pa àfa rẹ náà bá jẹ́ ni tó introduce Sheikh Adamu fún yín dáadáa lẹ́ẹ̀ma àwọn agbáfa yín bá jẹ́ ni tí o introduce àfa rẹ̀ dáadáa fún yín yọkù ńbẹ nígbà tó wá yọkù ńbẹ sílẹ̀ kéwù yín hàn mọ́. ayakumullah. ẹ wo iye ògo tí Daaru àfa ẹ̀bùn Olúwapọ̀ àrírí tó kórè àìrísí bọ́jú eré rẹ̀ ti kéré wù ẹ́ńjìnì tí ń bẹ lára rẹ̀ wàláhì olójúlé kéwù tó nírú ẹ̀. ayakumullah. bẹ́ẹ̀ni wọ́n bá sì fẹ́ já mi gbé àwọn àgbà àwọn mùdárísù àkọ́kọ́ lé kéwù rẹ̀ gbé jáde káwá gbé ẹ̀bùn Olúwapọ̀ sẹ́gbẹ̀rẹ̀. ayakumullah yálẹ̀ àgànà kùtàmbùtù kànábàtì. ọkà dojú ti mùdárísù yín. ìdá sókè àti bímọ ìlímọ̀ kírùmọ̀tì. bàbá wa kò sí bí èèyàn ti lè wò ó rí lónìí gbogbo bí tó bá wò lè lọ láyé kó lọ Cairo kó lọ Saudi kó lọ Mali gbogbo bí wọ́n bá wò ti lọ lè kéwù bí wọ́n ti máa ké tó bá wá darí àsáàsù ní ti ń bẹ lára rẹ̀ wọn kó wá lóun ọjọ́ máa kéwù Sheikh Adamu kò sí tó bá sọ̀rọ̀ yóò rùn lára rẹ̀ kódà kó jẹ́ sálábí
àti Salafi 98 àti 77 àti 1990. gbogbo tó bá wọlé jẹ́ ọba yẹ pé kéwu Ádámù lọ bá ké kó tó lọ tó ọba darí ọba ké nǹkan mi wá bọ́ ọba ti ń ké kọba jẹ́rìí mímbàrí kọba jẹ́nu halkọ yóò máa hàn yóò gbé mọ́dọ̀ kí mọ́dọ̀ ká sí irun lára eléyìí yóò máa rùn